Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Àní jẹ koro, àní mú koro, àní fi koro lògbà. Bí Olúwa ti ń bẹ àti bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè. Bẹ́ẹ̀ la lọ́mọ nínú gbọ́ ẹ̀dá oníyọ̀ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run ọba mi òkè á bá wa mú àwọn ọmọ náà wálé láyọ̀ àti àlàáfíà. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá ò ní padà. Ilẹ̀ Yorùbá máa dìde àjà láṣẹ Olódùmarè. Á dára fún wa o. Ìran àgbàrá kì í fòkòtò. Èrè ayé wa ò ní fò wá rò. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń wí, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, Yorùbá wípé wíwíwí kan kì í pòwìwí. Bẹ́ẹ̀ ni aṣọ fífọ̀ kì í paṣọ. Tí a bá kọ̀ tá a bá wí tàbí tá a bá kọ̀ tá a bá dákẹ́, yóò bá ohun tó dára jẹ́ mọ́ wa lára. Ìgbà tó bá yẹ kọ́mọ Yorùbá ó gbégbégbégbé àti gbé á wá dìṣòro, torí pé wọn ò ní dá òtítọ́ mọ̀ yàtọ̀ sí irọ́ mọ́. Tẹ́ ẹ bá dẹ̀ rántí ní ìbẹ̀rẹ̀ ọdún yìí, mo pariwo fún àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, mo pariwo fún gbogbo àwọn àgbààgbà tó ń bẹ ní ipò àṣẹ, àtọmọdé àtẹ̀yìn alágbára ilẹ̀ Yorùbá àtẹ̀yìn tẹ́ wà ń pò, pé orin tá a kọ ní ọdún 2025 ẹ má jẹ́ ká kọrú orin bẹ́ẹ̀ ní 2026. Ṣùgbọ́n ó ṣe ni láàánú pé ìta ń kọ ní 2026 lọ́wọ́ ó ju eléyìí tá a kọ ní 2025 lọ. Ìgbà tó yẹ káwọn bàbá wa tètè káràmásìkí ariwo tá à ń pa, bó tẹ̀ jẹ́ pé ńgbà yẹn lọ wọ́n rí wa gẹ́gẹ́ bí aláìníṣẹ́, ṣùgbọ́n àwọn bàbá yẹn ti wá dìde. Ṣé wàá yẹ ká tó wá rí nǹkan tí ó wà máa ba iṣẹ́ yẹn jẹ́? Bó tẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n jáde síta wọ́n ń bú èmi tẹ́mi ti dé fìlà àìdòǹkìá àfi tí ń bá rí lórí ọ̀rọ̀ Yorùbá yìí. Bó tẹ̀ ti fi gbá kọ́sọ́ wípé bàbá Èkìtì, I'm not a blogger. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa pè mí, bàbá Èkìtì ó yá Kini, mo fẹ́ kẹ́ bá mi treat ẹ̀. Lágbájá gbowó lọ́wọ́ mi kò san. Lágbájá ó bá mi kọ́lé kò kọ́ tó màá ní kì í ṣe iṣẹ́ mi ò ń ṣe blogger. Ọ̀rọ̀ Yorùbá ló ká mi lára torí ọjọ́ ọ̀la ti tèmi ni, ọjọ́ ọ̀la ti gbogbo wa dẹ̀ ni. So tá a bá rí nǹkan tó lè mú ọjọ́ ọ̀la wa mẹ́hẹ tá a bá lè sọ, a jẹ́ wípé àwa fúnra wa gángán láfààyè gbàgbàkúgbà. Èrèdí tí somebody like me tí mo fi yà Lágbájá tẹ̀mí mọ́lẹ̀, àwọn kan ń jà nígboro, ẹ bá wa dá sí, you will never see me there. But tó bá jẹ́ ọ̀rọ̀ Yorùbá, tó bá jọmọ ìyá mi ló ṣe ń tí ọ̀dà, tó jọmọ bàbá mi ló ṣe ń tí ọ̀dà, àfi kí bàbá Èkìtì ọmọ gbọ́, èmi ọ̀ sọ wọ́n dẹ̀ wà díẹ̀ dáadáa. Ẹ jẹ́ aránṣẹ́ wa níbi tó ti yá o. Gbogbo wa láti mọ̀ now. Ọ̀tọ̀ ní ìgbà tí Sunday Igboho ń pariwo pé ewu ń bọ̀, inú ewu la wà. Táwọn kan sọ wípé popularity ló ń wá kiri. Táwọn kan sọ wípé owó ló ń wá kiri. Táwọn kan sọ wípé ó fẹ́ kán mọ òun náà ni. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ inú wa ti wá mọ̀ sí pé kì í ṣe pé Sunday Igboho fẹ́ kán mọ òun. Kì í ṣe pé Sunday Igboho ń wá owó kiri. Kì í ṣe Sunday Igboho ń wá recognition. Ṣé òyìnbó yẹ correct? Ẹ lò sẹ́jẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní tí Sunday Igboho ń sọ ń gbà yẹn lọ́run ló ti ń wá sí ìmúṣẹ náà. Bẹ́ẹ̀ ni tábà ní ó yẹ ká jọ sowọ́ papọ̀ ká rán aṣọ wa níbi tó ti yá. A pé àwọn bàbá yìí pé àwọn bàbá yìí ò dá sọ̀rọ̀ wa. Nígbà táwọn bàbá yìí tún ń dá sí, ṣé ó yẹ ká tún máa ba nǹkan jẹ́? Á dára fún wa, ẹ ti rí tọ́pìkì mi lé ní ìbá ti jà wá o.
nínú ìrèkèrindò bàbá Èkìtì lénìí bó ti jẹ́ pé mọ́tò tí mò ń gbé kiri wà lọ́nà ó ti bàjẹ́ sọ́nà láàrin inú igbó tó wà èmi tiẹ̀ dúró ń bẹ̀ bí àmàrẹ́ ẹni tó máa assist ẹni tó débẹ̀ ni pé bàbá Èkìtì ó yá ẹjọ́ sá o mi ò mọ̀ yín rí o bọ̀ tí nǹkan tí mo rí lára mọ́tò yìí Iru Ekun yìí mo mọ̀ pé ẹ máa wúlò fún wa tó bá dẹ̀ dọ̀la àmú mẹkáníìkì lọ síbi mọ́tò yẹn já lọ. Ohun tí mò ń try láti sọ rèé nígbà tó ṣe launching Iru Ekun mo lórí ọ̀fẹ́ bàbá mi kan fún mi lówó tá lọ ṣe sticker mo lẹ̀ mọ́ mọ́tò yẹn táwọn èèyàn bá ti rí Iru Ekun lọ́tún Iru Ekun lósì ó wá fún mi ní mòrà láti lè máa jáde lọ káàkiri mo lórí ọ̀fẹ́ àti lọ sí ìlú bíi 5 lénìí both Ekiti and Ondo state ìlú kan let me say ìlú méjì ní Ondo state mẹ́ta ní Ekiti ń bí báyìí ṣe ló dàbí pé wọ́n ti ṣe meeting pé tí ọmọkùnrin yẹn bá dé nǹkan báyìí la máa béèrè lọ́wọ́ ẹ̀ tí wọn ò dẹ̀ tí èmi àtàwọn ò dẹ̀ ríra rí èmi kan máa bá ti débi táwọn èèyàn wà máa páàkì mọ́tò kan lè rí Iru Ekun tí mo kọ sáré tí mo lẹ̀ mára mọ́tò máa ṣe bí pé mo fẹ́ lọ ra nǹkan. Àkọ́kọ́ mo lórí ọ̀fẹ́ àti mú bá àwọn bàbá kan pàdé ní Ondo state tí mo lórí ọ̀fẹ́ àti jòkó láàrin wọn pé bí wọ́n ṣe gbé OPC dé rèé at the end of the day gbogbo ara wọn náà fi ṣiṣẹ́ fún OPC dà wọ́n OPC ò ṣe èso rere fún wọn OPC balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ kàkà ilé tó yẹ kó tó wá máa ṣàtúnṣe ìpè lẹ́ni tó jẹ́ olórí tó máa gbé wọn ṣẹ́ ẹ ti mẹ́ni yẹn mo sì máa dárúkọ ẹ mọ̀ pé kì í ṣe pé bàbá Èkìtì ń bẹ̀rù wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n ní kí ni assurance táwọn lè rí now pé kì í ṣorú ìwà tí OPC wù OPC Gani ní Iru Ekun náà tún máa wù pé bẹ́ẹ̀ ni ìbẹ̀rẹ̀ OPC ṣe dáa nígbà tí bàbá fẹ́ di Fáṣẹ̀hún àtàwọn àgbààgbà kọ̀ọ̀kan tó dá OPC lẹ̀ OPC ń perform excellent mo ti sọ rí dáadáa ṣùgbọ́n ní tí wọ́n sọ fún mi lénìí lèmi ń sọ fún yín ohun tí mo dẹ̀ fi dá wọn lóhùn màá tún sọ ohun tó tún. ní ẹgbẹ́ ajìjàngbara di ẹgbẹ́ tá a fi ń gba ìyàwó ara wa lẹ́gbẹ́ ajìjàngbara di ẹgbẹ́ tá a fi ń gba ilẹ̀ ara wa bí wọ́n ṣe ń sọ fún mi nìyẹn o pé nígbà tí bàbá fẹ́ di Fáṣẹ̀hún àtàwọn tíìmù wọn máa wá sí. ẹ má bínú kọ́ yẹn ló ń kọ́ tiẹ̀ jọ ẹ má bá mi love and like ẹ̀. wọ́n dìídì láwọn fẹ́ mú mi lọ sínú hall tí bàbá fẹ́ di Fáṣẹ̀hún tó ti bá wọn sọ̀rọ̀ àwọn bàbá tí mò ń sọ̀rọ̀ ẹ̀ lénìí màá rí bàbá 70 ń bẹ̀ àwọn àgbàlagbà àwọn bàbá 65 or 67 àwọn tó sọ wípé àwọn wà ní ọ̀dọ́ ń gbà yẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ti lé above 50 today pé ṣùgbọ́n nígbà tí ìlú yí ẹgbẹ́ ajìjàngbara di ẹgbẹ́ tá a fi ń gba ìyàwó ara wa ẹgbẹ́ ajìjàngbara di ẹgbẹ́ tá a fi ń gba àfẹ́sọ̀nà ara wa tá a fi ń gbalẹ̀ pé lọ́dọ̀ wọn bíbá ẹ̀ wọ́n fi OPC gba oko kòkó pé kí ni assurance pé Iru Ekun ò ní dàbí titi ẹ̀ mo wá rẹ́rìn músẹ́ mo fẹ́ gbẹ́ ẹnu kan mo fi rẹ́rìn mo wá sọ fún wọn pé olóyè Chief Sunday Igboho ṣàyàtọ̀ sí Gani Sunday Adéníyì Adéyẹmọ Májàsọ́lá Àdìsá Ògọ̀ ó yàtọ̀ sí Gani torí Àdìsá lóríkì ọmọ ládéládéládé Aláàfin Ọ̀ládé adé aládìkún lágbà lágbé fáwọn Aláàfin ó yàtọ̀ sọ́mọ tápà ọmọ ọkọ ni lóòótọ́ lára ọmọ ọkọ
ọmọ àlè a máa jáde ńbẹ̀. Sunday Igboho yàtọ̀. Mo ní ẹ̀gbórúkọ yẹrìsà má jà sọ́lá kò jà sọ́lá ọlọ́run ọba mi ti di rí ẹwà títí ẹ fún látòdì ọ̀run wá. Mo ní again kì í ṣe ní kì í ṣàná tá a bá pè èèyàn bíi mẹ́wàá jọ nínú èèyàn mẹ́wàá tá a péjọ yẹ àárí mẹ́jọ nínú wọn tá a sọ pé Sunday Igboho ti ṣe mí lóore rí pé nígbà tó ń wà nínú ìgbèkùn Sunday Igboho ló gbà òun kúrò lọ́wọ́ ìgbèkùn. Ẹ bá mi lọ́ọ̀fù program mo fẹ́ kó rìn ó lè ní part 1 ó lè ní part 2. Mo ní ìyẹn lọ bẹ́ẹ̀. Sunday Igboho dẹ̀ hijack Iru Ekun. Àwọn bàbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn àgbààgbà tó jẹ́ pé lójoojúmọ́ wọ́n rèrò bí ìran Yorùbá ó ṣe ní ìtẹ̀síwájú tá ó fi bọ́ nínú ìgbèkùn yìí láti day 1 tí wọ́n ti mú olóyè Sunday Igboho ní Kútọ́nù tó ti wà ní ọ̀sọ̀ arrest ńbẹ̀ because of the Yorùbá race. Náà ti sọ pé Igboho yẹ ká ní security tí ó dúró gẹ́gẹ́ bí fún ìran Yorùbá pé torí pé n tó ń bọ̀ yìí tó bá délẹ̀ tọwọ́ Yorùbá ò ní ká àwọn àgbààgbà yẹn ló kóra wọn jọ náà pé Sunday Igboho sáàrin òkè lọ wádìí ẹ lọ mú orúkọ báyìí ẹ kó orúkọ báyìí nílẹ̀ kẹ́ wádìí sí kí Iru Ekun tó wá jáde síta pé Sunday Igboho wá pé àwọn bàbá yẹn mo ti rí orúkọ tí àwọn onílẹ̀ fọwọ́ sí tí mo fẹ́ lò continue ọmọ wa tẹ̀síwájú. Mo ló yàtọ̀ sí ẹni tó jẹ́ wípé wá ajáàkì ẹgbẹ́ lọ́wọ́ àwọn bàbá wa. Mo ti sọ dáadáa pé àwọn bàbá tàná they have good visions. Wọ́n ti rí pé ohun tó ń ṣẹlẹ̀ sí ilẹ̀ Yorùbá lónìí àwọn bàbá wa kan ti rí tipẹ́tipẹ́. Mo wá ní ìmájìsà kí OPC má sọ ògo ẹnu tú Gani. Ṣé ẹ rò pé gbogbo ayé tí àwọn Fúlàní jẹ nílẹ̀ wa ìwọ̀n àríjẹ ni? Sunday Igboho did not hijack Iru Ekun. Gbogbo lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ló lọ́wọ́ sí. Àwọn ọba gidi ilẹ̀ Yorùbá, àwọn ojúlówó ọmọ kóòtù òjíire ọmọ Oòduà. Wọ́n ń lo Sunday Igboho gẹ́gẹ́ bí akọni ọmọ tó ṣe rán níṣẹ́ tí ò ní dójú tì wọ́n ni. Pèsè Iru Ekun ó yàtọ̀ sí OPC Gani. Mo wá ní musa ǹjẹ́ ẹ mọ̀ pé kì í ṣe Gani ló dá OPC lẹ̀ wọ́n láwọn mọ̀. Mo ní ǹjẹ́ ẹ mọ̀ pé ṣe ète àtọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ọgbọ́n tápà ló fi gba OPC lọ́wọ́ àwọn bàbá wa tó parọ́ mọ́ wọn wọ́n láwọn mọ̀. Mo ní kí lẹ fi tẹ wá ń fi ọmọ ọkọ tẹ fi ń wí ọmọ àlè. Ṣé gbọ́ mi sà? Iru Ekun ó yàtọ̀ sí OPC. Bàbá mi àti ìyá mi tẹ̀ ń gbọ́ mi torí ó lè jẹ́ pé bó ṣe ń béèrè lọ́wọ́ mi ní Oǹdó àti Èkìtì bẹ́ẹ̀ náà ń béèrè káàkiri ní ilẹ̀ Yorùbá tó kù pé bí OPC ṣe dé náà nìyẹn èrè wo la rí jẹ nínú OPC. Dr. Siko adára fún yín ojú òní tìyín àdéhùn òdìdí OPC bẹ̀rẹ̀ sí ń dà wá ni wọ́n fi ń gbà ìyàwó ara wọn. Iru Ekun belong to all of us. Iru Ekun are ready to flush the Fulani out of our land. Torí mo ṣe ń padà bọ̀ sórí tọ́pìkì yẹn pé ǹjẹ́ Fulani Yorùbá wà nílẹ̀ Yorùbá tí yóò bá ti sí èèyàn kan tó ń jẹ́ Fulani Yorùbá nílẹ̀ Yorùbá kí ọmọdé wa àtàgbà wa mọ̀ pé iṣẹ́ wà lọ́wọ́ wa láti ṣe. Mo wá ní sà ẹ má fojo pòjó ẹ má fi fàlí pé fàlì ó yàtọ̀ síra wọn. Iru Ekun látọwọ́ àwọn ojúlówó ọmọ Yorùbá ni that they are ready to serve the Yorùbá land. Bàbá mi ọmọ ọba àná tí yín ò ní gbẹ̀sà ẹ má fi wéra wọn.
kò sẹ́ni tó lè hijack Iru Ekun àtọ̀. Ìgbé ayé tí OPC gbé Iru Ekun ò lè gbèrú ìgbé ayé bẹ́ẹ̀ torí ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè dẹ̀rẹ́dẹ̀ yàtọ̀ sí ọmọ ọkọ. The majority àwọn èèyàn nígbà tí Gani parọ́ mọ́ bàbá fẹ́ di Fáṣẹ̀hùn tó ajá kí OPC lọ́wọ́ bàbá fẹ́ di Fáṣẹ̀hùn àwọn tó tẹ̀lé Gani lẹ́yìn lọ́hùn gbà yẹn lọ́hùn. Mo ní at the end of the day Gani dojú wọn. Mo nítorí pé ó ń wá owó ó dẹ̀ ti fi Yorùbá make owó. Mo ní kí Sunday Igboho kó tó jọyìn pé tẹ́ ẹ bá continue láti máa pa ìran Yorùbá ẹ jẹ́ kó ní kálukú ọmọ lọ títí ẹ̀. Ọmọ Adéyẹmọ ti wà nínú owó. Ọmọ Adéyẹmọ ti wà nínú money. Sunday Igboho ó yàtọ̀ o. Ìgbé ayé ìrọ̀rùn ló ń wá fún ìran Yorùbá. Èrèdí tó fi volunteer ara ẹ̀ nìyẹn pé no ikú ò lè máa pa ìran Yorùbá lójú kó máa wòran. Mo wá ní sáà lóòótọ́ àyè ní àwọn OPC kan OPC bàbá fẹ́ di Fáṣẹ̀hùn wọ́n wà lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá. OPC new reform àbí ó wà lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá. OPC new era ó wà lẹ́yìn Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá. Mo ní ẹni tó dẹ̀ pé náà ní Gani torí ẹ̀yin àgbà Yorùbá náà lẹ sọ pé ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wó. And I told them lóòótọ́ ni Sunday Igboho ló dá Iru Ekun lẹ̀ ló jẹ́ olórí làwọn bàbá yẹn fi ṣe olórí pé ọmọ ó kájú ẹ̀ àwọ̀ ẹ̀ kájú ìlú. Mo lọ́wọ́ ọmọ jẹ́ kárí bí kò ṣe déédéé tẹ́nìtì ń bá ṣẹlẹ̀ lẹ́kìtì ṣe ló yẹ kí Sunday Igboho kó tó dé láti Ìbàdàn dé Èkìtì kó ti rí pé àwọn tó wà lẹ́kìtì ti ṣe bẹ́bẹ́. Wọ́n ní bẹ́ẹ̀ ni mo ní n tó wà fún nìyẹn. Ẹ má fojopòjó wa. Mo ní sàẹ́ wo Gani jáde síta olóhùn lọ́mọ ogun 5 million t'Amẹ́ríkà ò ní. Fúlàní dẹ̀ ń gbé àwọn ọmọ wa gbogbo wọn pa wá bẹ́ẹ̀ nípa ẹran wọn kidnap wa. Òun dẹ̀ ń lọ sí Olókun festival Ọ̀ṣun Òṣogbo festival Egúngún festival Ọya festival Igi festival Òkè Ìbàdàn festival show that n tó ń ṣẹlẹ̀ sí ìran Yorùbá kò kàn án. Mo ní sà tẹ́ ẹ bá wá fi òjò Gani gbin ọkà tí ìran Yorùbá bá tú tán Gani níbi tó lè sá lọ o á sá padà sí Tápà nílùú bàbá ẹ̀ o. Á sá padà sí Tápà nílùú bàbá ẹ̀ pé sà níbo lẹ́yìn fẹ́ sá lọ. Níbo lẹ́yìn fẹ́ sá lọ. Bàbá kan sọ mbẹ bàbá kan wá dìde ìrìn àjò mi tẹ nínú ìrìn kerindo bàbá Èkìtì lẹ́ni o the alárin of Yorùbá land. Ó ní bọ̀tì ìwọ̀n Gani sọ nínú fídíò ẹ̀kan tó ń wò pé ń kọ lẹ́tà àwọn gómìnà ò lè dá lóhùn àdá lóhùn níwọ̀n lè dá lóhùn. Tẹ́ bá ti rí quality tó wà nínú èèyàn tẹ́ bá ti mọ irú tí ènìyàn jẹ́. Mo ní láyé ijó wọn àná nígbà táwọn bọ́dà wa máa rán wá sí obìnrin lọ fún wọn lọ sọ fún wa pé mò ń pè é lọ sọ fún wa pé mò ń pè é ẹ̀bá ògiri làwọn bọ́dà wa máa dúró sí àwa lámàṣà gbàgbà ẹ káàárẹ̀ ìhàn nǹkan ọjọ́ mẹ́ta mà ọmọ lágbájá ọmọ tàmẹ̀dùbọ̀ ni mi ń béèrè àìtí ṣayọ̀ ṣayọ̀ ọmọ ẹ̀ máa ń pè ẹ̀ tó bá dé wà bọ́ọ̀ ni bọ̀dá mi kì í ha bọ̀dá mi ẹ̀rọ náà ní ìbò náà wà má sọ̀rọ̀ sókè bọ̀dá mi ní kẹ́ ẹ wá àwa lọ ní bọ́tá wọn ti ń sọ̀rọ̀ sáré pé mi dẹ̀ fẹ́ ra báyìí àwọn ní ìfẹ́ léyò lè last èyí tó jẹ́ pé owó ló fi bẹ̀rẹ̀ owó ní Gani wá go and check the letters before kó tó kọ lẹ́tà yìí ló ti sọ fáwa pé ṣóun ló ń gba security vote ní àṣẹ lọ bá àwọn tó gba security vote and everybody know that this government
the majority àwọn tó jẹ́ governor they are not have anything to do. Ẹ wo Ṣèyí Mákindé, ẹ wo governor wa Ondo lẹ́kìtì ń bí báyìí, I'm sorry to say it, mi ò tún sorry láti sọ. Lẹ́dà oníyọ̀ wọ́n gbé èèyàn wọgbó láti bí going to a month tí ó bá ti ní ju a month lọ. Ohun tó mọ mú lọ́yà àwọn olóṣèlú wa ni how to re-elected back. Ní ká má padà ká má ṣòṣèlú, ṣùgbọ́n ká má fi ẹ̀mí ọmọ Yorùbá tó ń dìbò fún wọn ṣòṣèlú mọ́. Sunday Igboho fi Yorùbá wá owó tí gbogbo wa mọ̀ ni. Mo ti sọrí dáadáa. N tí mo dẹ̀ sọ fún wọn bẹ́ẹ̀ ni. Mo ní nígbà tá à ń ṣe rálì kiri, ọwọ́ Sunday Igboho la ti máa ń gbowó. Mo ní mo wà nílẹ̀ nígbà táwọn ẹgbẹ́ bíi mẹ́jọ kan mi ò fẹ́ dárúkọ àwọn ẹgbẹ́ yẹn tó há 500,000 lé wọn lọ́wọ́, owó sì ní 500,000 nígbà yẹn. Mo ló yàtọ̀ sẹ́ni tó sọ wípé ká kọ́kọ́ lọ wá 20 billion wá kóun fi strategize. Lára lẹ́tà tó kọ sáwọn kìíní pé wọn ò lè máa gba security vote. Ká máa ẹ̀fẹ́ rí pé òun tó gba security vote ní kó máa jáde síta. Mo ní moreover nígbà tí ó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò bọ́dà wa Arógundádé ó lóun sọ wípé àìjẹ méjì ló kù ọ̀dọ́bà. If you want OPC to have effect, to have meaningful in Yoruba land, gbé OPC ńlẹ̀, jẹ́ kán yan another leader fún OPC. Kí wọ́n gbé Ààrẹ Ọ̀nà Kakanfò tí bàbá Aláàfin Ọ̀yọ́ fi ẹ́ jẹ kó gbé dání. Ó ní tí Gani fi sọ fún un ni pé OPC yẹn ló máa fi defend Ààrẹ Ọ̀nà Kakanfò tó ń jẹ. Ṣé kò fi OPC defend Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ lóòótọ́? Ṣé OPC have meaning in Yoruba land? The answer is no. Mo ní sòsà ẹ má fi wéra wọn. Iru Ekun ò lè dàbí OPC láéláé. Ṣé gbọ́ mi? Iru Ekun kò lè dàbí OPC. Mo lẹ́yìn àgbà náà lẹ máa sọ wípé orí lẹja ti ń bàjẹ́. Tó lórí ò bá ti wà òkè, àwọn tó tẹ̀lé lẹ́yìn ò ní wà òkè. Lára àwọn ìrìn àjò tí mo rìn lénìí pé ẹja jọ sowọ́ papọ̀ kájọ gba ilẹ̀ wa nínú ìgbèkùn délé tá a wà yìí. Ẹja jọ sowọ́ papọ̀ kájọ mọ̀ wípé ojúṣe wa ni. Ẹ má torí pé OPC wọ́n wọ́nbù wọ́n fọ́nbù. Ẹ má torí pé OPC wọ́n gba owó lọ́wọ́ ẹ̀yin ọmọ kóòtù òjíire. Ẹ̀ ń dá owó síbẹ̀ ni. Àwọn kan ṣe ń dalẹ̀ títí today nínú every Tuesday. Fúlàní dẹ̀ wà nínú gbogbo wa wọ́n pa wá bẹ́ẹ̀ nípa ẹran wọn àrí kankan ṣe sí. Wọ́n wá ní gọ́ọ̀mẹ̀ntì fún wọn ṣe. Wọ́n wá ní gọ́ọ̀nà wo ló máa support Gani when they know the type of irú èèyàn tí Gani jẹ́. That is question tí àwọn èèyàn mi ní Ondo state tán béèrè lọ́wọ́ mi. Níbi tí Gani gẹ́gẹ́ ti sọ pé òun wá. Ọ̀rọ̀ pọ̀ gan wọ́n dàbò mi gan bẹ́ẹ̀ o. Ká tó wá ré kété màá dárúkọ ìlú yìí Ìgbára Odò àti Ìkẹ́rẹ́. Wọ́n bá mi pàdé ńbẹ̀. Wọ́n wá dá ìyàtọ̀ mọ̀. Mo ti sọ̀rọ̀ yẹn dáadáa, I will continue say it. Pé ìyàtọ̀ wà láàrin ìjà ẹkùn àti Iru Ekun. Mo tẹ̀ jẹ́ pé ẹni tó dá ìjà ẹkùn lẹ̀ ní pé mò ń lára òun ni. Kò yé ní. Tó bá yí á mọ̀ pé kì í ṣe ìlara. Pé mo dẹ̀ ti sọ fún pé come out. Explain to the Yoruba race. This is the reason tí mo fi create èmi àtàwọn kan. Tá a fi create ìjà ẹkùn. Èmi ni mo ní ìjà ẹkùn o. Olóyè Chief Sunday Adéyẹmí Igboho ìyá ló dá Iru Ekun lẹ̀. Pé kì í ṣe kí àwọn ọmọ tó rán síta máa fi orúkọ Sunday Igboho lọ máa fi gba owó lọ́wọ́ èèyàn. Bàbá kan sọ fún mi lẹ́nìí pé over 200,000 lòun ti dá sínú ìjà ẹkùn
pé òun tún lọ rẹ́gísítà àwọn èèyàn bẹ̀ tó ń gba fọ́ọ̀mù bẹ̀ in the name pé wọn ò sọ fún un pé àròlé 1010 lónìí pé ohun tó ń sọ fún un ni pé Sunday Igboho pé àwọn ọmọọṣẹ́ Sunday Igboho bàbá kan tiẹ̀ sọ fún mi níbẹ̀ pé ó náwó ilé yẹn sí mi pé òun sọ fún wọn pé ó máa fún wọn ní ilé yẹn lọ́fẹ̀ẹ́ kan fi ṣe ọ́fíìsì bàbá yẹn wọlé lọ gbé píṣọ̀ Sunday Igboho tó ti ṣe ńlá tó kọ ìjà ẹkùn sí lára mo wá ní sà Sunday Igboho know nothing about ìjà ẹkùn but ìjà ẹkùn níjọ́ títí ìjà ẹkùn wá bá Sunday Igboho ńlé tánà wá kí pé welcome back to your father's land ní májàsọ́lá ṣe mọ̀ pé ìkankan wà tó ń jẹ́ ìjà ẹkùn. ló má lè kéèrà májàsọ́lá mi o máma yí wá padà o ẹ ṣe ẹ máa bá mi lọ́fẹ̀ẹ́ ẹ máa bá mi láìkẹ́ torí ó yàtọ̀ síra wọn ni mo tún sọ lénìí èmi ò ṣe lára anybody ìjà ẹkùn àwọn tó dá ìjà ẹkùn ńlẹ̀ tẹ́ máa sọ fún yín pé wọ́n ń ṣe fídíò pé wọ́n ń wọnú igbó irọ́ náà pa torí ìyá kan pè mí lé ni pé báwo ni Sunday Igboho ṣe máa gbà kí wọ́n lọ lé Fúlàní nínú pé wọ́n tún gbé fídíò dání àwọn ìjà ẹkùn ṣé ó yàtọ̀ síra wọn Sunday Igboho kọ́ ló ní ìjà ẹkùn he know nothing about ìjà ẹkùn kọ́ má dẹ̀ forúkọ Sunday Igboho tí àwọn èèyàn mọ́ ní ìjà ẹkùn tí ń bá dá ẹgbẹ́ kan lẹ̀ àtàrí ológbò ẹ understand màá lílé sọ fáwọn èèyàn pé bàbá Èkìtì àtàrí ológbò òun ló ní ẹ má borúkọ Sunday Igboho jẹ́ làwa ń sọ fún yín and don't cause confusion láàrin àwọn ènìyàn àwọn mi kí ni mo fẹ́ lára ẹ fún ohun tó o máa jẹ́ ohun tí ẹnìkálùkù wa máa jẹ́ ó máa jẹ́ ṣùgbọ́n ẹ má bà nǹkan tí àwa tá a wà nílé tá à ń forí rọ ẹ má bàjẹ́ tẹ́ bá yà lẹ́gbẹ́ kìnní tẹ́ gbé dání kìnní tẹ́ gbé dání. It is time for the Yoruba race to know the truth. Ká lè mọ ibi tá à ń lọ. Iru Ekun yàtọ̀ sí ìjà ẹkùn. Bí Iru Ekun ṣe yàtọ̀ sí OPC. Iru Ekun ẹ ti gbọ́ lẹ́nu Sunday ọmọdé yẹmọ Igboho ṣàpọ̀hún ò ta fọ́ọ̀mù. Pé wọ́n ta o fọ́ọ̀mù téèyàn mo tún sọ téèyàn kan bá sọ wípé Sunday Igboho Iru Ekun o à ń gba owó fọ́ọ̀mù 20,000 ní o à fẹ́ ṣe pé owó iye báyìí ní 50,000 onítàn fẹ́ gbà yín ni. Ẹni tètè bá máa gbọ́ ní orú nípa Iru Ekun tí ẹ bá ti gbọ́ lẹ́nu májàsọ́lá ẹ gbọ́ látẹnu ọ̀gá kílà àtẹni tó tún tẹ̀lé ọ̀gá kílà. The Iru Ekun have procedure, they have rule and regulation. Ohun tẹ́ bá fẹ́ gbọ́ nípa Iru Ekun lẹ́kìtì ẹ gbọ́ látẹni tó jẹ́ commander àwọn lẹ́kìtì they have commander each state. Wọ́n dẹ̀ nìkan lọ máa gbowó fọ́ọ̀mù Iru Ekun kọ́ ló ń gbowó fọ́ọ̀mù. Ṣé gbọ́ mi pé wọ́n ní àwọn Iru Ekun fẹ́ ra bọ́ọ̀sì irọ́ ni o pé wọ́n forí Sunday Igboho ẹgbẹ́ tí Sunday Igboho ṣe ìdálẹ̀ yẹ a fẹ́ ra bọ́ọ̀sì ká lè ra bọ́ọ̀sì sí state tí a máa ra bọ́ọ̀sì ẹnu Sunday Igboho ẹnu ọ̀gá kìlà rẹ ti máa gbọ́ àwọn kọ́ ló ní ìjà ẹkùn ó yàtọ̀ síra wọn ìjà ẹkùn yàtọ̀ sí Iru Ekun bàbá Èkìtì ń pariwo ẹ má sanwó sí igbó àtúlùmí ní ẹ má ràn wọ́n lọ́wọ́ o. The problem that I have with them ni pé wọ́n ń lo orúkọ Sunday ọmọdé yẹmọ Igboho ṣá tẹ́ bá fẹ́ ra bọ́ọ̀sì àwa ìjà ẹkùn ẹgbẹ́ àrólé 1010 a nílò bọ́ọ̀sì àwọn tó bá nífẹ̀ẹ́ sí yín wọ́n á ra bọ́ọ̀sì fún yín ẹ mọ́ lórúkọ Sunday Igboho mọ́. Tẹ́ bá ń lórúkọ Sunday Igboho fún ìjà ẹkùn bí ìgbà tẹ́ wọ́n ń pè ń fọ́ọ̀dù àwọn èèyàn ní. èmi àti bàbá mi kọ́ sọ́wọ́ olú àwọn náà ní security titi wọn náà àwọn náà ń dá security kan lẹ̀ tí Iru Ekun bá jáde síta wọn they will join Iru Ekun that is it. àwọn ò lórúkọ Sunday Igboho lọ́ máa gbowó lọ́wọ́ èèyàn lọ́ máa fi ta fọ́ọ̀mù fún èèyàn. Ẹ̀yin ọmọ odù tó dá ìwà tẹ́ wà lamẹ́ríkà tẹ́ wà ní Canada tẹ́ wà ní London tẹ́ wà ní all over the world tẹ́ jẹ́ ojúlówó ọmọ Iru Ekun ò ta fọ́ọ̀mù o
tán bá pè yín pé àwọn èèyàn yín tó wà lé mo dẹ̀ ní àwọn àbúrò bíi mẹ́fà tán náà ní interest ńlé that is 60,000 ẹ̀ ń fowó jógẹ̀lẹ̀ tẹ́ni o. tẹ́ bá lẹ́ni tó fẹ́ join lẹ́ni state ẹ pè mí màá direct wọn lọ sọ́dọ̀ àwọn commander màá send number ẹni tẹ́ máa pè ní CC state fún yín. Wọ́n ta form Sunday Igboho ti jáde síta pé wọ́n ta form ẹ má dà papọ̀ mọ́ra wọn. Welcome back. Iru Ekun ó yàtọ̀ sí ìjà ẹkùn. Mò ń sọ pé èèyàn kan lára àwọn bàbá tí mò ń bá sọ̀rọ̀ ń bẹ̀ pé iṣẹ́ Iru Ekun kò sí láàrin ìgboro ìgbẹ́ nínú àwọn forest wa àwọn eléri ibú tó sápamọ́ sínú fẹ́ǹsì wa tán dà wá láàmú ní Iru Ekun fẹ́ dì. ẹ máa bá mi lọ́ọ̀fù ẹ máa lọ́ọ̀fù ẹ máa lọ́ọ̀fù ẹ máa bá mi share ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ó mọ̀ yàtọ̀ láàrin Iru Ekun àti OPC Gani ọmọ ogun 5 million fake. Ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ó mọ̀ ìyàtọ̀ láàrin Iru Ekun àti ìjà ẹkùn. Torí ẹ̀ la fi ń pariwo ẹ ti ra irọ́ lọ́pọ̀lọpọ̀. Torí àwọn tó ń jáde síta thank you ìyá mi Kíkẹ́ lọ́mọ Fásánmi. Sunday Igboho ti create another avenue to make money. No. Igboho yìí ṣe olóṣì. Mo ti ń pariwo ẹ̀ tipẹ́ àádẹ́ tó máa ń pariwo fáwọn tí ò tí gbọ́. Mo ní ìlú márùn tí mo lọ lénìí wọn ò tí ì mọ ìyàtọ̀ láàrin Iru Ekun àti ìjà ẹkùn. Àdá Ọlọ́run dẹ̀ lò mí lénìí láti jẹ́ kán mọ̀ pé Iru Ekun belong to all of us. Ìjà ẹkùn private company àwọn kan ní. Mo dẹ̀ jẹ́ kán mọ̀ pé Sunday Igboho know nothing kò mọ̀ kankan nípa ìjà ẹkùn. Pé Sunday Igboho dẹ̀ ta fọ́ọ̀mù. Téèyàn kan bá wá bá yín pé ẹ wá gba fọ́ọ̀mù ń wá 10,000 ní tó bá dárúkọ Sunday Igboho ẹ di onítọ̀hún kẹ́ ẹ pọ̀ ọlọ́pàá sí. Táwọn kan bá sọ fún mi pé gúrùpù tí ẹgbẹ́ security tí Igboho ṣe ẹ̀dá kalẹ̀ wọ́n fẹ́ ra bọ́ọ̀sì ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin náà dá sí irọ́ ló wà ń díẹ̀. Irọ́ torí tó wà ńlẹ̀ yìí àjùmọ̀ṣe gbogbo wa ní. Tá a bá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń parọ́ fún ara wa á dàbí pé àwa gan fún ara wa là ń la ọ̀nà fún àwọn Fúlàní láti lè máa ṣe wá bó ṣe wù wọ́n. Bẹ́ẹ̀ ni torí tó bá parọ́ lénìí ẹni tó parọ́ fún èèyàn mẹ́wàá lénìí ọ̀la tó parọ́ fún èèyàn mẹ́wàá tó parọ́ fún yẹn níjọ́ tí irọ́ ẹ̀ bá ti já lọ́dọ̀ wọn náà wá káwọ́ sókè pa wọn ò ṣe mọ́. Àwọn tó dẹ̀ ń bá wa gbà yìí lójoojúmọ́ náà rọ́ wọlé kẹ̀tíkẹ̀tí. So mi ò bẹ́ni ẹnikẹ́ni jà èrè ìdí tí mo fi pè é àròlé tẹ̀tẹ̀ come out this is not about pé àwọn gbẹ́ wọn lẹ́sẹ̀ bàbá Èkìtì ń pariwo wọn ló tún ṣe program fún mi ní ọ̀sẹ̀ tó kọjá èmi ò ráyè but I will say the truth ilé lèmi wà South Africa ni wọ́n wà. If you want to fight for the Yoruba race come on. Tí ẹgbẹ́ ẹ bá fẹ́ gba mọ́tò lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ẹ má dárúkọ Sunday Igboho sí. That is the problem that I have with you. Ẹ má dárúkọ Sunday Igboho sí. Àròlé tẹ́ntẹ́ àwọn ọmọ tó tẹ̀lé Èkìtì níjọ́ wọn àná wọ́n wà lẹ́wọ̀n lẹ́ni láti 2023 ọdún kẹta rèé tí wọn ò tí ì ṣẹjọ́ wọn. Táwọn ọmọ yẹn wọnú wàhálà tó yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wọn. Don't fake people in the name of Sunday Igboho. Let the ìjà ẹkùn be ìjà ẹkùn. Let people know that ìjà ẹkùn belong to me is a private security company. But Iru Ekun belong to all the Yoruba indigenous tó jẹ́ pure Yoruba tó jẹ́ ojúlówó ọmọkọ that want to join hands together and fight the Fulanis. Kábíyèsí kan bá mi sọ̀rọ̀ lálẹ́ àná inú mi dẹ̀ ń dádùn ọ̀rọ̀ àṣírí tí kábíyèsí yẹn ń bá mi sọ inú mi dẹ̀ ń dádùn
ṣùgbọ́n tó bá jẹ́ pé àwa gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́ ń wò níwájú làwa bẹ̀rẹ̀ sí ń ṣe kétékété wọn á nítorí tí ńgbà táwọn ọmọdé pariwo torí tí wọn fi dá sí wọn rèé wọn ní àwọn àgbààgbà wo dá sí wọn àwọn àgbààgbà wọn dá sí wọn àwọn àgbààgbà wọn dá sí wọn torí tí wọn fi dá sí wọn rèé torí aṣọ àlà làwọn kan máa tepo sí so táwa bá rí nǹkan tó kù díẹ̀ káàtó táwa ò bá lè sọ and if I say that I love Sunday Igboho tí n bá rí tó lè bá lórúkọ jẹ́ kí n keep quiet torí pé káwọn kan má bàa bú mi títí ká ọmọ àlè ni mo jẹ́ nìyẹn ẹ mọ́ forúkọ Sunday Igboho gbowó lọ́wọ́ àwọn èèyàn ìyá tó wà ní kẹrẹyẹ Ọlọ́run ló yọ ó ti fẹ́ pe lọ́ọ̀yà kó sáyẹn fún wọn ó ní bí wọn àbá ṣe wọlé ọmọ ṣe wọlé àwọn ti Ìbàdàn nìyẹn in the name of Sunday Igboho bàbá kan náà ti pè mí lénìí Israel ni bàbá yẹn wà Israel pé òbítíbitì owó lọ́n ti rọ́lé wọn lọ́wọ́ in the name of Sunday Igboho tí Igboho dẹ̀ mọ́ anything nípa ẹ̀ please ń tẹ́ gbé dání ni kẹ́ ẹ gbé dání please ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ there is nothing bad pé ẹni private security fẹ́ ẹni tó bá fẹ́ gbà yàn sí géètì ẹ̀ ẹ fẹ́ ṣe ìnáwó ní ẹ wá ní bí èèyàn wá láti Amẹ́ríkà ń sọ wá ní tó máa dúró tí lẹ́yìn tó máa bá gbé báàgì kiri nothing bad on it ẹ̀yin kọ́lẹ̀ ní àkọ́kọ́ tó kọ́kọ́ máa dárú ẹ̀ lẹ̀ ṣùgbọ́n ẹ má lọ ọmọ Sunday Igboho lọ́rùn là ń sọ ẹ má fi yàtọ̀ wọn pé ẹ̀yin ò ń ṣe Iru Ekun o ìjà ẹkùn lẹ́yìn iṣẹ́ títí yín ò kọjá ká ṣí géètì ká bá yàn gbé báàgì ká bá yàn sílẹ̀kùn mọ́tò ẹ má confuse àwọn èèyàn ẹ wá ní èèyàn kan àwọn wọn ṣe lára yín wọn bá yín jà no 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 kó lọ wo program tí àwọn ọ̀tá ń ṣe ìjọ táwọn ọmọ yẹn lọ lé Igboho fọ́tò tán yà táwọn náà ti ń pé káàkiri pé Sunday Igboho lọ̀gá wọn Sunday Igboho ní bàbá wọn òun làwọn ọ̀tá ń lò so mo sọ èyí fẹ́yìn ọmọ kóòtù òjíire tájọ wà nílé tẹ́ ẹ ní kò yé eyín mo ní mo ń ṣe program lórí TikTok wọn ní orí Facebook ní kí n ti jẹ́ kán rí that is why tí mo fi wá sórí Facebook ìyàtọ̀ wà láàrin Iru Ekun àti ìjà ẹkùn àwọn tó ní wọ́n fi ṣe private company ní Iru Ekun ní títí wà tó máa bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ to flush all the enemy out of the Yoruba land. ṣé gbọ́ mi wọ́n ń tò lọ́wọ́ àwọn bàbá yẹn ń tò lọ́wọ́ that is the update wọ́n ń tò lọ́wọ́ ohun tó dẹ̀ nìkan gbà tá a máa fi ṣèwádìí àwọn tó máa wà ń bẹ̀ wọ́n ń gbà lọ́wọ́ anybody tó bá ní threat kó pe àwọn commander tó wà ní state yẹ àwọn kó pè mí ohun tó bá yẹ kó ṣe màá ní kó ṣe màá ṣẹ̀dẹ̀ síbi tó yẹ kó ṣẹ̀dẹ̀ sí tí ò ná yín lówó àfowó gba fọ́ọ̀mù nínú Iru Ekun o olóyè Igboho dẹ̀kọ́ ló ní Iru Ekun tẹ bá nídìí sáfíìsì ìjà ẹkùn ẹ lọ bá wọn tẹ bá nídìí sáfíìsì ìjà ẹkùn ẹ lọ bá wọn the only service that Iru Ekun ní ni pé to flush the Fulani out of the Yoruba land the evil Fulanis n tà ń sọ nìyẹn ẹ̀yin tẹ́ sọ pé ẹ wà confused ẹ má wà confused mo fi yọ́nà Ọlọ́run bẹ̀yìn tó bá tún dọ̀la màá tún dárúkọ màá tún ṣe Iru Ekun yàtọ̀ sí ìjà ẹkùn mo ohun tí OPC fojú yín rí Iru Ekun ò lè fojú yín rí torí gbogbo wa lájọ máa jókòó Iru Ekun is not man decision gbogbo wa ní àpérò gbogbo ọmọ Yorùbá ní àjọṣe ọmọ Yorùbá ní àgbékalẹ̀ ọmọ Yorùbá ní àtúgbọ́lé ní pé ní Ìbàdàn wọ́n tún kidnap ìyá àbèjì ká àtọmọ ẹ̀ wọ́n láàbúrò olóṣèlú kan ní Ìbàdàn ni ẹ rí pé iná ti ń jó dórí kókó ẹ rí pé iná ti ràn ṣé irú àsìkò ló yẹ ká máa forúkọ ara wa gbá àwọn èèyàn ṣé irú àsìkò ló yẹ ká tún máa parọ́ fún ara wa bébí bá ń pa yín ẹ sọ pé ó láwọn ìyá kan tí mo lè pa àwọn bàbá kan tí mo lè pè pé bàbá ẹ wo ọwọ́ tí bàbá Èkìtì wà yìí mo búrọ́ọ̀kì ebi tẹ̀ ń pa mí
ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n kẹ́ máa fi pé Sunday Igboho àti ń ta fọ́ọ̀mù lọ́wọ́ 13,000 ní fọ́ọ̀mù kiri kankan they snap that form wọ́n send it sí mi but I don't me need láti pè síta enough is enough enough is enough you are welcome enough is enough why are we deceiving people nínú problem tá a wà yìí situation tí Yorùbá wà ń gbà yẹn lọ́hùn ní Dúpọ̀ ní tìrí fi wọlé sí wa lára tó fi gbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá enough is enough ẹ má wùwà bí Dúpọ̀ ní tìrí tó bá jẹ́ pé lóòótọ́ lẹ gbé dání OPC enough is enough òdodo ọ̀rọ̀ ní ká má sọ òun enough is enough. àmúwà ẹ̀ bá gbọ́n tẹ́ni yẹn sọ pé wọ́n wá bá òun náà ni pé bàbá òun dẹ̀ mọ̀ mí tá dáadáa pé wọ́n ní kó wá join ìjà ẹkùn tí Sunday Igboho ṣẹ̀ dálẹ̀ mo wá ní ó yàtọ̀ síra wọn. ká lọ́rùn n ò dẹ̀ ní í ṣe bàjẹ́ ọmọ làkejì báyé ń gbógun ẹ ṣáà máa hùwà rẹ̀ mo wí iná mo dánu dúró. Thank you for the awareness, Baba Ikide. We must learn our lesson for Yoruba nation when some people just came to enrich themselves. We have never forgot. Yes, ìyáyún lẹ́nu rẹ̀ abámi òun la fi ń sọ bẹ́ẹ̀. Àwa tá a dúró àwọn tó jẹ́ pé àsáré wá ni wọ́n. Gbogbo ìwọ̀sí ń gbà yẹn lọ wọ́n jọ dà sí wa lára ni pé ibi ń pa wọ́n ni. Wọ́n fi ń pariwo Yorùbá nation Yorùbá nation bẹ́ẹ̀ ibẹ̀ la dẹ̀ sí ń lọ orílẹ̀-èdè wa ya sì máa gbà á pẹ̀lú gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí but we must first of all flush them out torí àwọn náà mọ̀ pé n tó máa gbẹ̀yìn ìrìnàjò yẹn náà fi ń rọ̀ṣì ara wọn wá kí n tó máa lọ torí mo ì máa wá orí ọ̀fẹ́ àti wá lálẹ́ bó ṣe ń tìtì program yẹn ǹjẹ́ ìran kan wà ní ilẹ̀ Yorùbá tá à ń pè ní Fúlàní Yorùbá tí ò bá ti sí ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ dá mi lóhùn lálẹ́ ká lè jọ mọ ohun tá a fẹ́ ṣe lórí wọn òkè lẹ́ ń wò yẹ orí àpáta lẹ́ ń wò yẹ ṣẹ́rí orí àpáta lẹ́ ń wò tó lọ yẹ orí àpáta òun lẹ́ ń wò orí àpáta lẹ́ ń wò yẹ òkè ní o òkè gidi òun lẹ́ ń wò ṣẹ́ ẹ̀ ń wò lọ́ọ̀kan àwọn òkè gidi òkè ńláńlá tó yí ilẹ̀ Yorùbá ká gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti wà ní ìlú tí orí ẹ̀ òkè tó jẹ́ àpáta ẹ̀jẹ̀ á ṣe fìjìláńtẹ́ débẹ̀ ibẹ̀ náà ń sápamọ́ sí ẹ gbọ́ èyí dáadáa ìwọ tí òkè bá ti wà ládùúgbò ibi tó kọ́lé sí most especially àwa tá a wà lẹ́kìtì ń bí báyìí tó mọ̀ pé new site níbi odi ìlú lẹ́wà let us be vigilant they are ready to deal with Yorubas and the Yoruba must prepare for them to face them. Ṣé mọ̀ pé mo ń sọ ọ̀rọ̀ kan tipẹ́tipẹ́ pé ààrò tó bá tutù lédi yẹn máa ń yé ló máa ń sábà sí. Ṣé gbọ́ mi? Ṣé bó ṣe ń kidnap nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí náà ṣe ń kidnap nílẹ̀ Igbo nígbà tó ń gbé wèrè wá táwọn yẹn fi wèrè pàdé wọn this time around àwa náà gbọ́dọ̀ gbé wèrè pàdé wọn to say no to the Fulani agenda in Yoruba land. Remain blessed. Thank you. Ẹ má san owó fọ́ọ̀mù fẹ́nikẹ́ni o. Sunday Igboho gbọ́n èèyàn jáde síta pé ẹ wá gba fọ́ọ̀mù o. Sunday Igboho ta fọ́ọ̀mù fẹ́nikẹ́ni o. Iru Ekun ò dẹ̀ jáde síta pé àwọn fẹ́ ra bọ́ọ̀sì ẹ wá donate owó bọ́ọ̀sì fún wọn o. Ẹ gbọ́ èyí dáadáa o. Tí ẹ bá dá owó fọ́ọ̀mù fún àwọn kan tẹ́ ẹ dẹ̀ dá owó bọ́ọ̀sì fún àwọn kan tó bá dọ̀la tẹ́ ẹ rí bọ́ọ̀sì tí ẹ rí fọ́ọ̀mù ẹ má dárúkọ Sunday Igboho sí o ẹ dẹ̀ má dárúkọ Iru Ekun sí ṣe gbọ́ mi ẹ má dárúkọ olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Igboho òòṣà májàsọ́lá ẹ má dárúkọ ẹ sí torí pé kò rán wọn kò rán anybody tí bàbá Èkìtì bá jáde síta pé ẹ wá gba fọ́ọ̀mù o
bàbá Èkìtì ní afẹ́ ra bọ́ọ̀sì fún Iru Ekun bàbá Èkìtì fẹ́ gbà yín ni o. Mọ́tò ti tèmi wà nù gbó níbi tó takú sí, mọ́tò tí mo ní mo lẹ stíkà Iru Ekun sí ó wà nù gbó náà, ó dẹ̀ tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀. Torí purọ́ oníyì Yorùbá wípé ẹ̀tẹ́ ló máa ń gbẹ̀yìn ẹ̀. Purọ́ oníyì sí láàárín ẹni kíníkì mẹkáníìkì wọn náà ti sọ pé tí n bá tuntun ṣe bẹ́ẹ̀ ó tún máa ṣe bẹ́ẹ̀. Ìsìpẹ́tà kí n lọ ra ànádà ẹ̀jìn sí ìdẹ̀ lówó ẹ̀jìn ó sì máa léjì ẹ̀ bẹ́ẹ̀. Mo ní bẹ́ẹ̀ bá wẹ̀yìn mọ́tò mo ní ẹ̀ rí àwọn kẹ́gì omi tí mo rọ ọbẹ̀ tó bá ti tutù màá tún domi sí màá tún ṣáná sí. Sunday Igboho ní ẹ dá owó bọ́ọ̀sì fún ẹnikẹ́ni o. Ọ̀gá kílà ò rán èèyàn o pé ẹ lọ gbowó fọ́ọ̀mù o ó yá ẹ máa dáwó fọ́ọ̀mù ebi ò pa wọ́n o ebi ò pa wọ́n. Wọ́n dẹ̀ dá Iru Ekun lẹ̀ to enrich theirself mbà ẹ gbọ́ èyí dáadáa o. Torí téèyàn kan bá jáde síta pé àwọn Iru Ekun wọ́n gba fọ́ọ̀mù lọ́wọ́ òun wọ́n gbowó fọ́ọ̀mù lọ́wọ́ òun àwọn nílùú wọn òun ló wà nínú kọ́mítì kan àwọn about bíi 250 bíi 300 làwọn sẹ́ndì owó fọ́ọ̀mù ẹ̀ máa kẹ́pẹ́ tó nítàn lórí program mi o. Àwọn Iru Ekun leading by Chief Sunday Ọmọdéyẹmọ Igboho Òòṣà ọ̀gá kílà ìyá mi Ṣọlá kò gbẹdọ̀ kú authority wọn ta fọ́ọ̀mù wọn àdẹ̀rẹ́ ẹnikẹ́ni jáde síta ẹ má fojú pòjó wọn o. Iru Ekun belong to all of us. Ìyàtọ̀ dẹ̀ wà nínú Iru Ekun àti ìjà ẹkùn. Iru Ekun lára bọ́dì ẹkùn ló wà. Ìjà nígbà tó bá ń jà ni ó yàtọ̀, ìjà yàtọ̀ sí ìrù. Ṣé gbọ́ mi? Sunday Igboho ló ní Iru Ekun to deal with Fulani people, to face the Fulani people. Àròdílé tẹ́ntẹ̀ ló ní ìjà ẹkùn to be able to create a security to open gate, open òyìnbó náà ló fi yà jẹ mí. Ó máa wù mí kí n máa flush òyìnbó out láti lè máa ṣí géètì bí àwọn báńsà tó wó yín ò bá táwọn báńsà ẹ lọ pé àwọn ìjà ẹkùn bíi 2 mẹ́ta sọ́dọ̀ wọn á máa tẹ̀lé yín káàkiri ní táwọn wà fún nìyẹn. Private company ni tí wọ́n bá lọ sínú abẹ́ igi kan tó sọ pé àwọn wà nínú igbó wọ́n ń tàn yín ni, èmi ò ní parọ́ fún yín, wọ́n ń tàn yín ni. Tí wọ́n bá ṣe fídíò Iru Ekun tí Iru Ekun bá bẹ̀rẹ̀ wọn à ní ṣe fídíò nínú igbó mbà àwọn ní ètò àwọn àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá jọ tó pé báyìí la ṣe fẹ́ kó rí báyìí. Yorùbá ní pé iṣu àtẹnumọ́ràn kan ní kì í jóná iná ìsìsì ìjóyàn lẹ́ẹ̀mejì. Ohun tí OPC fojú wa rí, the failure that OPC caused for Yorùbá land, we must not allow it to repeat itself again. Bó ṣe jẹ́ nìyẹn, ojú ò ní tì yín. Àwọn kan máa ń pè mí ní èrè pé ọ̀rọ̀, ṣé ọ̀rọ̀ mi ti lójúlé jù? Mi ò fẹ́ kájọ fèlè ara wa ni. Tí n bá ti jí tí mo sùn tí mo jí tí mo bá lajú pé Nàìjíríà ni mo ṣì wà, ẹ̀rù máa ń dá mi ń bà yàtọ̀. Ẹ̀rù ọjọ́ ọ̀la mi gan máa ń bà mí. Ẹ̀rù ọjọ́ ọ̀la máa ń bà mí. Èèyàn kan sọ fún mi lẹ́nu ní skul kan, àwọn gòdògòdò kankan páàkì mọ́tò lẹ̀ síwájú ọ̀dọ̀ wọn ni. Ó ní àwọn ọmọ skul yẹn fọ́ síta ni wọ́n bá bẹ̀rẹ̀ sí sáwọ́ gbó lọ. Àwọn Boko Haram ti dé o, ẹ gbà wá o, ẹ gbà wá o. Ẹni máa fọfẹ́sì. Ẹ mọ̀ pé ìtìjú ńlá ló jẹ́ fún ìran Yorùbá kí àjòjì bá máa halẹ̀ mọ́ wa ní ilẹ̀ bàbá wa. Ṣé àwa lórí ọ̀fẹ́ àti ṣerú ẹ̀ nínú ilẹ̀ wọn? Ká tó wá gbé ẹgbẹ́ kan jáde síta tó ṣe tán tí olórí wọn tó fi ara ẹ̀ jì to flush them out of the Yorùbá land. Káwọn kan tó wá gbé ẹgbẹ́ kan kalẹ̀ káwọn máa forúkọ yẹ máa fi confuse èèyàn kan tó wá máa forúkọ Sunday Igboho máa gbowó lọ́wọ́ èèyàn. Ṣe ló yẹ kájọ bá wọn wí pé sàn láàrin ajénimú ní pẹ́kọ́rọ́. Ẹ mọ́ lọ tí ò ṣe ti Sunday Igboho, ẹ mọ́ lọ ọmọ lára. Ẹgbẹ́ àrólé 1010 lélẹ́yìí, àwa là ń ta fọ́ọ̀mù, ẹ wá ra fọ́ọ̀mù. Ẹ má sọ pé Sunday Igboho ló dálẹ̀, Sunday Igboho máa ń pa ẹ̀ káwọn èèyàn lè ra fọ́ọ̀mù yín torí olóyè Sunday Igboho. Ó yàtọ̀ síra wọn.